kábíyèsí rẹ̀ Elédùmarè ẹ̀yin ènìyàn mi ọ̀rọ̀ rèé o. Ẹ wá wo tá a gbé wá o. Ilé ayé torí owó torí ọrọ̀ nǹkan tá a fi sí ayé sílẹ̀ lọ bójú ẹbí jẹ́. Ẹ wá wo bí bàbá ẹ̀ ṣe fara ẹ̀ṣẹ̀ sín. Ẹ wá wo bí àgbàlagbà tó ti wọ 80+. Ẹ wá wo bí bàbá ṣe ń parọ́ torí property tí ẹ̀gbọ́n ẹ̀ fi sílẹ̀, ilé tí ẹ̀gbọ́n ẹ̀ kọ́. Bàbá fẹ́ claim ilé, bàbá gbé ìwé ilẹ̀, ó dẹ̀ lọ yí orúkọ ẹ̀. Ó lọ fi báírò fi yí orúkọ. Ẹ̀yin ènìyàn mi, ẹ gbọ́ ọ̀rọ̀, ẹ wo fọ́nrán, ẹ bá mi wo fọ́nrán yìí. Òun ni mo gbé wá lọ ní ṣókí. Kò sáàyè kẹ́yìn ń rojọ́ lọ títí lórí ẹ̀. Mo fẹ́ kẹ́ wá wò ó. Àríwísí yín ẹ bá wa tẹ̀ sí comment section. Torí nígbà tí èmi wo fọ́nrán yìí láàárọ̀ yìí, mo wò pé irú àwọn àgbàlagbà wo lélẹ̀. Ṣáà sì ń rírú àwọn eléyìí. Ìyá mọ̀ pé irú àwọn èèyàn bí eléyìí wọ́n pọ̀ láàrin wa dáadáa. Tó jẹ́ pé ogún ológun ni wọ́n fẹ́ jẹ, ogún ológun òun wọ́n fẹ́ jẹ, òun á fẹ́ jẹ gàba lé lórí. Nígbà tí àgbàlagbà bá ń parọ́ bẹ́lẹ̀ tó ti ń sọ pé ó lẹ́rìí, ó sọ pé ó lẹ́rìí. Ó ti ń pe àwọn tó lẹ́rìí, àwọn ẹlẹ́rìí ẹ̀ ó ti lọ ń pè wọ́n wá. Wọ́n dẹ̀ ti ń já ẹ̀, ó ti pè lórí fóònù wọn. Bàbá lòun ò mọ̀ kankan nípa ẹ̀ o. Ẹ wojú ayé. Ẹ̀yin ènìyàn mi, ìlú Èkìtì ni eléyìí ti ṣẹlẹ̀ o. Kì í ṣe fíìmù o. Ìlú Èkìtì ló ti ṣẹlẹ̀. Ìlú Èkìtì, bàbá àgbàlagbà, ẹ wá wo bó ṣe fara ẹ̀ṣẹ̀ sín. Ẹ̀yin ènìyàn mi ẹ̀ ní lá fún. Máa fẹ́ kẹ́ wá nǹkan fìdílé. Ẹ fìdílé nǹkan o. Kẹ́ wo fọ́nrán yìí. Ẹ jẹ́ ká kọ́gbọ́n ní ara ẹ̀. Ẹ jẹ́ ká kọ́gbọ́n, ọgbọ́n ọlọ́gbọ́n òun la fi ń ṣọgbọ́n. Tí a bá fi ọgbọ́n ara wa tá a bá fi ṣọgbọ́n, ó ti gbẹnu tó mọ́ wa lọ́wọ́ nìyẹn o. Òun ló ń ṣẹlẹ̀ lórí fọ́nrán tí mo fẹ́ fi hàn wá yìí. Ẹ jẹ́ ká farabalẹ̀, ẹ jẹ́ ká wò, kẹ́dẹ̀ bá wa subscribe sórí YouTube channel wa. Èmi ọmọ yín náà ni o. Tẹ́ẹ̀nì ohun gbogbo báyìí. Toró ń dùn mí ni, ó dùn mí wípé bọ̀dá kú tán báyìí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá tún gbé ọ̀rọ̀ ilé kalẹ̀ torí mi ò gbọ́ rárá níṣẹ́ tí mo dé yìí. Mi ò gbọ́. Gbàmọ́dé. Wọ́n yẹ kú lálẹ́ àná ni. Bàbá àárọ̀ àná. Ṣé rí ẹ̀wọ́n kí n sọ dítẹ́ àwọn àbùdé kan ti wà nù pílánù yín yẹn red biro yàtọ̀ sí green biro. Ó yàtọ̀. Àwọn ibì kan wà tẹ́ pé wọ́n kún lọ́nà méjì níbi tó jẹ́ pé orúkọ ẹ̀gbẹ́ yín gẹ́gẹ́ ló wà bẹ́ẹ̀. Tẹ́ sẹ́ǹdì sórúkọ yín. Ọmọlé alára ni mo rè mí lè purọ́. Ọmọ bàbá dẹ̀ ń sọ́pọ́tì bàbá báyìí. Ó là ń. Green biro yàtọ̀ sí black biro. Lọ́rọ̀ bọ̀dá ṣé ìwé wà ń lé. Bàbá lọ́sẹ̀ tí ó kọjá sá ẹ sọ wípé plan tí ó wà lọ́wọ́ yín ẹlẹ́yìn lẹ́ni ẹni plan ilé yìí ìyẹn ilé tá a wà nú ẹ̀yìn ẹ wá dárúkọ ẹnìkan lórí afẹ́fẹ́ lóun ló bá ń ṣe plan yẹn. Ẹ dárúkọ Sunday. Sunday lẹ kọ́tọ́ lọ́dọ̀ nígbà yẹn bọ̀dé. Sunday lẹ dárúkọ. Sunday kọ́tọ́ lọ́dọ̀ nígbà yẹn sà. Sunday kọ́tọ́ lọ́dọ̀ nígbà yẹn sà. Òun la ṣe gbé Sunday wá bá yín báyìí sà. Sunday lẹ dárúkọ bàbá. Mo ní bọ̀dé ó ti kú bẹ́ẹ̀ ọ̀rẹ́dì. Tẹ́lẹ̀ fẹ́ pè wọ́n. Ẹlẹ́fẹ́ pè wọ́n ẹ̀dẹ̀ pè wọ́n. Ẹ tó ti kú ṣe é fẹ́ pe nọ́mbà wọn ni. Ẹni ẹ fẹ́ pè báyìí dẹ̀ ń pè lórí afẹ́fẹ́. Bọ̀dé mo ní bọ̀dé tó kọ́tọ́ lọ́dọ̀ ẹ̀. Lára ọ̀rọ̀ tẹ́ ẹ sọ bàbá ọ̀rọ̀ tẹ́ ẹ sọ tẹ́ ẹ sọ lọ́jọ́ yẹn ẹlẹ́fẹ́ pè bá ẹ̀dẹ̀ ń pe nọ́mbà yẹn ẹ̀dẹ̀ ń pe rárá ẹ̀ pe nọ́mbà yẹn ó wà fídíò yẹn ẹ wà lọ́nà ẹ̀dẹ̀ ń pe ẹni ẹ wà láyé báyìí pé ẹ̀dẹ̀ ń pe ẹni ló bá yín ṣe plan. Ọkọ̀jọ́ lọ́dọ̀ rẹ̀ tó bá mọ̀ tẹ̀mí ní. Bàbá àwọn èèyàn lọ́sẹ̀ tó kọjá iṣẹ́ wo ni wọ́n jẹ́ fún yín ní ìgboro tẹ́ gbọ́. Ẹ sọ̀rọ̀ sókè. Lára ẹnu ta lẹ ti gbọ́ ńgbà yẹn. Mo gbọ́ lẹ́nu bọ̀dá jíngò, mo dẹ̀ gbọ́ lẹ́nu jó, mo dẹ̀ gbọ́ lẹ́nu màmá aláta. Pé èmi mo bá bọ̀dá gbé bẹ́ẹ̀ ya plan. Kí lorúkọ yín sà? Prince Sunday Adétòyìnbó. Ọmọlúwo ni. Ọmọ ara mọ̀kọ́. Iṣẹ́ wo lẹ ń ṣe? Town planning, mo ya plan mo. Bàbá lẹ́yìn lẹ bá wọn ya plan. Rárá mi ò sọ bẹ́ẹ̀ rárá o. Mo ní bọ̀dé. Ó tẹ́ sọ ní bàbá. Bàbá jẹ́ kí bàbá ẹ sọ̀rọ̀. Bàbá ṣe mọ̀ pé brọ́dà yín ti kú. Èyí o. Ó ti brọ́dà yín ti kú. Ọmọ pè mí. Mo dáná o. Ó ti brọ́dà yín ti kú. Mo dáná o. Kò pè mí o. Bàbá a máa gba plan yẹn lọ́wọ́ yín a fẹ́ mú lọ sí town plan.
a fẹ́ lọ ilé gba plan tèmi o. inú àti gbà kejì a fẹ́ lọ ṣèwádìí sí lọ́dọ̀ ìjọba. ẹgbẹ́ ìṣèwádìí lọ́dọ̀ ìjọba lọ́wọ́ ní pálí lọ́dọ̀ ìjọba. rárá a máa kó ilé ìlọ a kó ilé ìlọ a dá padà gbogbo ayé ń gbọ́ wa báyìí. mo ní mo lè fún ní tẹ̀mí. gbogbo ayé ń gbọ́ wa báyìí. mo ní mo lè fún ní tẹ̀mí. gbogbo ayé ń gbọ́ wa báyìí ẹ pé lọ́ọ̀yà yín ẹ pé lọ́ọ̀yà yín bàbá. lọ ẹ má ti lọ ẹ pé lọ́ọ̀yà yín. rárá káì ẹ pé lọ́ọ̀yà yín báyìí káì ẹ pé lọ́ọ̀yà yín báyìí sábẹ́ gbà. bàbá ẹ pé lọ́ọ̀yà yín báyìí pé a fẹ́ gbà lọ́wọ́ yín. lọ́jọ́ yẹn mo gbọ́ prógámù yẹn ẹ bẹ torí wákàtí ìṣe nọ́mbà tẹ pé pass mo ti kó kun bí nọ́mbà mẹ́rin mo fẹ́ padà pè é sórí prógámù yẹn pé ẹ gbọ́dọ̀ pé nọ́mbà Sunday Adétóyìnbó yẹn. ìgbà after ìgbà yẹn bàbá wa pé màmá kan tó wà ní ilẹ̀ Haúsá. Jos. ara tó wà lọ́dọ̀ yẹn kàrà gbogbo sọ́kọ̀tì ọ̀jẹ̀ sí ẹ̀jẹ̀ dáhùn. orúkọ Sunday Adétóyìnbó lẹ́sọ̀ kó bá yín ya plan ní 1981. mo ní Sunday Adétóyìnbó kọjá lọ́dọ̀ yẹn bàjẹ́. nọ́mbà tẹ̀lé wá ń pè lọ́jọ́ yẹn. àbúrò mi lọ fún mi nọ́mbà. kẹ́kẹ́ ìpè lọ́yà mi tẹ́lẹ̀. bàbá gbogbo ìwádìí tí a ti ṣe ó fi èyí nílẹ̀ fún ìkọlẹ̀ nílé yìí. ọdún máa ti dọ́rùkọ mi sà. ọdún máa ti dọ́rùkọ mi sà. égbùdọ̀ ṣèlú láyé rẹ̀. fún wa ní plan báyìí a fẹ́ fi lọ́wọ́. ní plan ni o. ẹ kọ́ lè fi confam ni. ẹ pé lọ́ọ̀yà yín tẹ́fẹ́ pé ẹ pé lọ́ọ̀yà sà. ẹ pé lọ́ọ̀yà yín. iye tí bàbá sọ ní plan yẹn bàbá tèmi ti ń kọ́ṣẹ́ ń báyẹn ni. ọkọ̀ṣẹ́ ni ọkọ̀ bá sọ̀rọ̀ tọ̀rọ̀ tó kí sọ́mọ́ tọ̀rọ̀ tó yẹ ẹ sọ̀rọ̀ tó kò fún gbọ́ ọmọ mi kọ́ṣẹ́ ní ìgbàlẹ̀ ní bòdé lọ́gbà mi ya plan. bẹ̀tà nọ́mbà ẹni ọkọ̀ bòdé lára programu tó lọ ẹ̀dá ọkọ̀ bòdé rárá Sunday Adétóyìnbó lẹ̀ dá pọ̀ Sunday Adétóyìnbó lẹ̀ pé kí sọ̀rọ̀ ń ya plan pé sọ̀rọ̀ ti kọ́ṣẹ́ lọ́wọ́. ní báyìí wọ́n ti ní kí bàbá lọ mú pílánì ilé wá torí ẹni tí bàbá ní ó bá òun ya pílánì ilé ló wà lẹ́gbẹ̀ẹ́ bàbá yẹn. Ohùn ọmọ ẹni tí bàbá ló bá òun ya pílánì ilé lẹ̀ ń gbọ́ tó ń béèrè ìbéèrè lọ́wọ́ bàbá bákan náà. Ẹ jẹ́ ká wo ohun tí ó ṣẹlẹ̀ bí bàbá bá ti mú pílánì ilẹ̀ yẹn jáde síta torí ẹni tí bàbá ní ó bá òun ya pílánì ilẹ̀ ó mọ̀ nípa bọ́n ti ń ya pílánì ó fẹ́ wò bóyá ojúlówó ni àbí kì í ṣe ojúlówó. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ń bí o. Bàbá tí ẹ̀ ń wò tó ní pílánì ilẹ̀ lọ́wọ́ yìí ni bàbá Gabriel sọ wípé ó bá àwọn ya pílánì ilẹ̀ ilé náà ṣùgbọ́n wọ́n ti kó pílánì ilẹ̀ gbé kalẹ̀ báyìí. Bàbá yìí ti ń wò ó ti ẹ̀kọ́ pé wọ́n ti sọ pé àwọn kọ́ ni àwọn ya pílánì ilẹ̀ gbé pé ọ̀rọ̀ bàbá pa mọ́ àwọn ṣùgbọ́n wọ́n ti ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ pé ǹjẹ́ ṣé ilé pílánì ṣé ojúlówó ni ọmọ ọgbọ́n tí wọ́n ń sọ. ṣe rí pílánì ilé gangan rí. Yes sir. Ground floor. Yes sir. Ground floor. Yes sir. So tẹ bá ń wo ẹ rí mi pé kò sí stamp lára ẹ. Okay sir. Kò sí stamp approval àti wátíkó nọ́mbà àti receipt number àti page so kò sí bẹ́ẹ̀ bẹ̀tẹ̀ orúkọ tó wà lókè bẹ́ẹ̀ tẹ bá wo ẹ̀rí níta Gabriel Adégòkè ẹ̀rí mi pé òkè ẹgbẹ́ quarters aramọ̀pẹ̀. But ẹ wo bí tẹ bá wo ibi báyìí ẹ̀rí mi pé ibi ìké ilé yàtọ̀ sí ilé. Then èké tó tún ṣe kò sí stamp. ẹ jọ kí ni ìkì tó yàtọ̀ yẹn kí ni túmọ̀ ìkì tó yàtọ̀ yẹn kí ni túmọ̀ ẹ̀ sà tó fi yàtọ̀ síra wọn yẹn. ǹlẹ́ ṣé yẹ kó rí bẹ́ẹ̀. ṣé yẹ kó rí bẹ́ẹ̀ ṣé lè tẹ̀ máa ń ṣe máa ń rí bẹ́ẹ̀ ni. ilé tẹ̀ máa ń ṣe máa ń rí bẹ́ẹ̀ ni iṣẹ́ tí wọ́n ní bàbá ibi tá fọ Gabriel sí àti kìnìún tá bá wo bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ tí wọ́n bá bá yàn yá tó bá rí ilé bẹ́ẹ̀ ni. wọ́n ní pé this one is fake and then kò lè sí stamp náírà yìí. fake ni báyìí. kò sí stamp gọ́ọ̀mẹ̀ntì náírà yìí. bó ṣe wà yìí. yes. eléyìí tí bàbá gbé lọ́wọ́ ojú bàbá lè jẹ́ ń sọ yìí o. ojú bàbá rẹ jẹ́ rí bàbá ń pè fake ni. brother mi ni wọ́n.
ìgbélé sọ ìbá ẹ ní eléyìí tán gbé lọ́wọ́ ìbá ẹ. ìwé ilé ìbátan máa ní kọ́sọ́ fake nílé. fake. bẹ̀tẹ̀ eléyìí àpúwà wà ń bẹ̀ details náà pélé. mo ń bọ̀ jẹ́ kí n ṣe. details náà pélé bọ́n ṣe kún window bọ́n ṣe òpó àti pé bọ́n ṣe yàgbẹ́ ẹ̀rí ẹ̀rí báyìí ẹ̀rí mẹ́rin báyìí ẹ̀rí ẹ̀wọ̀n ibi tọ́lẹ̀tì báyìí. so stamp. ìkan wá wà tí a ti máa fi hàn yín tó wà lọ́wọ́ eléyìí ní stamp báyìí. initially tẹ́ bá tó lọ wo this one kò sórúkọ nínú eléyìí. kò sórúkọ lélẹ̀. lélẹ̀ tó wà lọ́wọ́ yìí. tẹ́bọ̀ lọ́wọ́ lélẹ̀ tó pé ní details yẹn. details lélẹ̀ kò sórúkọ mẹ́rin. sí ọwọ́ bàbá yẹn gangan fake ni. láì má dá sọ̀rọ̀ yìí tó bó ṣe rí jẹ́ ìsọ báyìí sá pé gbogbo méjèèjì tó wà lọ́wọ́ tí bàbá kó lọ́wọ́ ìbáyìí ẹ̀yin àbúrò wọn ni yín o ẹ̀dẹ̀ ní òṣìṣẹ́ town planning ni so méjèèjì tán kó lọ́wọ́ ìbáyìí. mo mọ̀ nípa town planning dáadáa. méjèèjì tán kó lọ́wọ́ ìbáyìí. so details náà pélé ó yẹ kẹ́ ìyá mi mo ṣe ẹ̀dí ṣètì nílé. à ń yà báyìí. bẹ̀tẹ̀ eléyìí tó wà níbí tó jẹ́ ground floor ẹ̀ barufu ni kò sí stamp gọ́ọ̀mẹ̀ntì rárá. eléyìí náà báyìí nǹkan tí eléyìí tán kó lọ́wọ́ ìbáyìí. eléyìí tán kó lọ́wọ́ ìbáyìí tẹ̀ ń sọ báyìí náà báyìí ẹni kò sí gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ kìíní lára. kò sí gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ stamp lára. eléyìí náà nǹkan báyìí tẹ̀ sọ. eléyìí details wà ń bẹ̀rẹ̀ láìsí ló ní. kò sórúkọ. láìsí ló ní nínú yẹn. the details nílé details náà kò lè rí ẹ̀ sá tó kò bẹ̀ sí orúkọ mẹ́. 1980 náà ya plan ilé kì í ṣe 1981. bàbá ṣe mọ nǹkan tí a máa ṣe ìkan sì wà tí ó wà lọ́wọ́ ẹ̀gbọ́n wọn tí ó dẹ̀ ti wà lárọ̀ọ́wọ́tó wa ṣe ń gbọ́rọ̀ nìsà gẹ́gẹ́ bí o ṣe jẹ́ iṣẹ́ tí ẹ yàn láàyò ẹ máa bá wa ṣiṣẹ́ lé lórí méjèèjì tó bàbá ẹjọ́ kí lórúkọ yín lẹ́ẹ̀kan sísà. tó lẹ́yìn eléyìí ìwé ilé kejì èyí tí ẹ̀gbọ́n tí ó sọ pé ó wà lọ́wọ́ òun wọ́n ní kí bàbá Sunday Adétóyìnbó yìí tí wọ́n jẹ́ town planner kí wọ́n bá àwọn wo ìwé yẹn dáadáa torí ti bàbá Adégòkè ni wọ́n kọ́ wò yẹn ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ ti ẹ̀gbọ́n rẹ̀ wọ́n ní kí wọ́n tún wò ó síra wọn bóyá ojúlówó ni àbí kìí ṣe ojúlówó ẹ̀yin ní kẹ́ máa fi ọkàn bá ìṣẹ̀lẹ̀ yìí lọ láàrin ẹ̀gbọ́n àti àbúrò tí wọ́n ń jà sí ilé ó tiẹ̀ jẹ́ pé ìyí ẹ̀gbọ́n nínú akitiyan yìí náà ni ó ti jẹ́ pé ẹlẹ́dàá sí ìyàwó rẹ̀ ló ṣẹ́kù tí ó ń jà wípé kí àbúrò dá ilé ẹ̀gbọ́n padà fún àwọn torí pé ìyàwó sọ wípé òun àti ọkọ òun làwọn jọ kọ́ ilé náà pé ti àwọn ni kì í ṣe ti àbúrò tí wọ́n ń pè ní bàbá Gabriel Adégòkè. ní báyìí ná kí ni tí ó wá ṣẹlẹ̀ nígbà tí bàbá tí ẹ̀ ń wò lójú ìwòran yìí tí ó jẹ́ town planner tí bàbá Gabriel ti kọ́ sọ wípé àwọn ló bá àwọn ya pílánì ilé tí àwọn sì sọ wípé rárá àwọn kọ́ làwọn yà á tí wọ́n fi ojú alájẹ kojú oníṣọ̀ ojú wa kojú ẹnu wa ṣe wọ̀. ní báyìí ẹ gbọ́ ohun tí wọ́n sọ nípa ìwé pílánì kejì. eléyìí tá a rí mú dọ́dọ̀ yín lẹ́ẹ̀kan rèé sá ẹ máa bá wa wò gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ professional gẹ́gẹ́ bí ohun tẹ́ ẹ wí. ẹ jọ sàmà olóòtú máa béèrè question kan. ẹ fẹnu bí díẹ̀ ni o. ṣé Gabriel ló mú eléyìí wá. rárá ìyàwó ló mú eléyìí wá. ẹ ṣe rí nǹkan tí mo ń wò yìí. wẹ́ ló wájú Ọlọ́run àti èèyàn yàrá 8 ní ilé yẹn ètò yàrá 6 ló wà ń bí pẹ̀lú kitchen and toilet then kò dẹ̀ wá sí stampu gọ́ọ̀mẹ̀ntì ń bẹ̀ stampu kan ṣoṣo ló wà ń bẹ̀ stampu ẹni tó yá ló wà ń bì kò sí stampu gọ́ọ̀mẹ̀ntì ń bẹ̀ kò sí àpúwà ń bẹ̀ kò sí ẹ̀wà tipo number kò sí péèjì ń bẹ̀ kò sí rìsífù ń bẹ̀ kò sí wọ́nì ń bẹ̀. nínú ẹ̀ báyìí. kò sí stampu ń bẹ̀ kò sí stampu ń bẹ̀. ẹni tó ṣe yẹn ta ni ẹni yẹn. ni mo. ẹ wo orúkọ ẹ ó wà láàrin yẹn ó dà pé ó wà náà kọ kínní kan sí láàrin ẹ wò níbi àárín ẹ bá wa wò ṣé ẹ lè rí ìrìn rí dáadáa bí ká pe ọmọ yín kan tó tẹ̀lé yín wá kó bá yín wò. dasman ló ya ilé kì í ṣe. sá. kì í ṣe stamp gọ́ọ̀mẹ̀ntì kì í ṣe stamp ilé yìí ṣe stamp gọ́ọ̀mẹ̀ntì lẹ.
nínú eléyìí. yes kò sí stamp bẹ́ẹ̀. báwo la ṣe fẹ́ wá dọ́rì jìnnà mọ̀ nínú gbogbo ẹ̀ báyìí. sẹ́ẹ̀dì náà nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé tẹ bá fẹ́ rí plan tán àpò ẹ rí àpúrò lílá ni wọ́n stamp ẹ̀ wọ́n sign wọ́n kọ approval sí then àwọn page àwọn receive page àwọn àbẹ̀ wọ́n máa ń kọ sẹ́ẹ̀rí page yẹ wọ́n máa ń fi red biro kọ oye tó olúwa ẹ̀ san síbẹ̀ then ẹ̀wá tí kò nọ́mbà tán fún tó wà nínú bidding register town planning wọ́n á lu wọn náà wọ́n á kọ date sí bẹ̀tẹ̀ ilé ìbáyìí wọ́n kàn yà wọ́n gbé fún wọn sáà bẹ̀tẹ̀ orúkọ tó wà ń bẹ̀ Mr. S. Adégòkè àti Òkègbè street àwọn ọmọ Èkìtì. gẹ́gẹ́ bí iṣẹ́ tí ẹ jẹ́ ọ̀jọ̀gbọ́n lé lórí ẹ ti rí kìíní ẹ ti rí kejì ẹ ti rí kẹta mẹ́ta ní mi ò mọ ẹ̀yin lẹ́mọ̀ tí wọ́n mẹ́tẹ̀ẹ̀ta ẹ rí kìíní ẹ rí kejì ẹ rí mẹ́tẹ̀ẹ̀ta kí ló ń tí gẹ́gẹ́ bí ibi tí ẹ jẹ́ professional lé lórí. nǹkan tí mo rí sí ń bẹ̀ níwájú Ọlọ́run àti ṣe rí ẹ̀sùn ẹnu mọ́ bí bàbá ẹsẹ̀ rélé tí mo ń wò lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ni difference tó wà ń bẹ̀ orúkọ ẹ tó wà ń bí wọ́n ha ní blade bẹ̀tẹ̀ ilé tí mo rí lọ́wọ́ Gabriel yẹn wọ́n ha orúkọ kúrò bẹ́ẹ̀ wọ́n gbé orúkọ Gabriel sí lórí so òun náà kò sí stamp bẹ́ẹ̀ bẹ̀tẹ̀ ibi tí stamp wà níbi tán kọ orúkọ kan sí tàn ha kíní náà ń pè yẹ details náà ń pè details yẹ ibi tán ti ń yàgbẹ́ wọ́n á yà sí ní ted orí window orí ilẹ̀kùn then beam wọ́n á yà sí so òun náà pè ní details ìyẹn gan náà ha tán kọ Gabriel sí. kí wàá ní báwo la ṣe fẹ́ wá mọ ẹni tó ní ilé inú àwọn méjèèjì wáyé. so this one is not kò sí stamp ń bẹ kò sí gọ́ọ̀mẹ̀ntì ń bẹ owó gọ́ọ̀mẹ̀ntì ń bẹ. ìyẹn náà ẹni kò sọwọ́ gọ́ọ̀mẹ̀ntì nìyẹn. yes sọwọ́ gọ́ọ̀mẹ̀ntì ló wáyé orúkọ ilé pé wọn ha ilé kò sí gọ́ọ̀mẹ̀ntì wọn sanwó lé lórí ní ọ̀dọ̀ gọ́ọ̀mẹ̀ntì. ẹ sì sọ wípé yàrá mélòó ló wà nínú. yàrá mẹ́jọ ló wà nínú ilé yẹn 1 2 3 4 5 6. eléyìí tí ẹ rí lẹ́ẹ̀kan yàrá mélòó ló wà nínú ìta fi wà lára mọ́kọ́ lẹ́ẹ̀kan. ṣé tí kò sí stamp ń bẹ. bẹ́ẹ̀ ni yàrá mẹ́jọ ni. yàrá mẹ́jọ ni. yàrá mẹ́jọ. gẹ́gẹ́ bí àgbà tẹ́ ẹ jẹ́ ọmọ arámọ́kọ́ níbi tọ́rọ̀ dé dúró yìí a ti rí méjèèjì báyìí pé ẹ̀rọ ni méjèèjì àbí. yes. because kò sí méjèèjì tó ní. tó gbọ́wọ́ ìjọba lọ. tó gbawọ́ ìjọba lọ. yes. eléyìí tí ẹ sì ní ó dà kó fẹ́ wọná díẹ̀. eléyìí tí mo rí lọ́wọ́ yìí. bẹ́ẹ̀ ni. ó wọlé díẹ̀. eléyìí wọlé díẹ̀. ìtumọ̀ rẹ̀ tó jọ wọlé tán ni pé kò sí gọ́ọ̀mẹ̀ntì ńbẹ̀. àmọ́ ibi tí mo tún rí tí ò tún wọlé tán bẹ́ẹ̀ náà ní báyìí pé yàrá 12 àbí 8 rẹ pè yẹn. sẹ́ẹ̀rí nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé. yes sir. because of the money tá máa san. okay. sẹ́ẹ̀rí yàrá ibi tán fi ṣe kitchen yìí. bẹ́ẹ̀ ni. wọ́n fi ṣe yàrá lọ́hùn. okay. so nǹkan kan tó ṣẹlẹ̀ ńbẹ̀ nìyẹn. nítọwọ́ yín. okay. ìlà fi pé 8. okay. ó ti wáyé mi. gẹ́gẹ́ bí àgbàlagbà báyìí tí iṣẹ́ ìyè tẹ́ rí kìíní tẹ́ rí kejì tẹ́ sì jọjọ jẹ́ ọmọ ọba àti Gabriel tí mo sì gbọ́ pé ẹ láyà bíi kìnìún. Ọlọ́run ló ń gbàdúrà mi. ẹ jọ jẹ́ ọmọ ilé ọba ni lọ́tún lósì ẹ sì mọra yín ẹ̀gbọ́n yín ni wọ́n. àti àríwísí yín tẹ̀ ń gbọ́nú ìlú kí ni ìmọ́lẹ̀ wo lẹ lè bá wa tàn sọ́rọ̀ tó wà nílẹ̀ báyìí. olótú ìmọ́lẹ̀ tẹ́mi lè tàn sí ni wípé tẹ́yìn bá ń sọ òtítọ́ kó máa sọ lọ. ìgbà tẹ́ wá sẹ́ ọ̀dọ̀ mi lẹ́ẹ̀kan tá a kó nílé ọ̀dọ̀ mi tí mo mú bóyá tí mo mú yín lọ ẹ rí mi pé ìgbà tá a délẹ̀ ẹ wá máa wò pé bẹ́ẹ̀rù àwọn èrò bí ìgbà wá sọ pé ọjà pé ọ̀nà ọjà la gbà so gbogbo àwọn everybody ẹ ló ń comment pé kì í ṣòun ló nílé gẹ́gẹ́ bí àmọ̀ràn mi olótú ẹ̀gbọ́n ẹ̀ ló nílé. ẹ̀gbọ́n ló nílé. yes. bàbá tó kú yìí. yes ló nílé. bí mo sì bá àwọn àgbàlagbà bí mo sì gbọ́ bí mo sì bá wọn rìn bí mo sì ń gbọ́ torí èmi náà ti lé ní at least máa wọ 70 báyìí. ẹ̀gbọ́n ló nílé. ẹ̀gbọ́n ló nílé. ẹ jẹ́ ìṣe ojú òpó lẹ̀. bẹ́ẹ̀ pé ó sẹ́ ó lóun dárúkọ mi lórí rédíò tẹ̀mẹ̀ pé wá pílẹ̀ fún bẹ́ẹ̀ni àwọn ọ̀gá yẹn wá pílẹ̀ fún tó wá ríra ẹ̀
tó tẹnumọ́ Sunday Adétóyìnbó. bẹ́ẹ̀ni. oníṣẹ̀lẹ̀ wáìnì òun. wọ́n ní aṣọ̀tẹ̀. ó ní ẹ̀sọ̀tẹ̀. ẹ jẹ́ kí n yọ̀ọ́jà ṣe kankan. kó títọ́ bá lọ lógún ọdún. kí ló bá lọ lógún ọdún á padà wálé. ẹ̀yin alára wa ṣe ń fi ọkàn bá ìṣẹ̀lẹ̀ yìí ń lọ. lẹ́yìn èyí bàbá Gabriel Adégòkè tó sọ wípé òun lòún ní ilé pé kì í ṣe ẹ̀gbọ́n òun ó tún sọ̀rọ̀ wípé òun lẹ́nìkan ò tí ó lè jẹ́rìí sí pé òun lòún nílé. wọ́n wá ní ó dáa kí ó jẹ́ káwọn ó jẹ́ òdílé òǹtọ̀hún. nígbà tí wọ́n délé òǹtọ̀hún wọn ò bá onítọ̀hún nílé nílùú Aramọ̀kọ, ìyàwó òǹtọ̀hún ni wọ́n bá nílé. ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ńbẹ̀ ni wọ́n pe níyàwó onítọ̀hún bá pe bàbá tí wọ́n sọ wípé ó lè jẹ́rìí. ṣé ẹ gbọ́ ohun tí mo ń sọ? ọgbọ́n dáadáa mo ní bọ̀dá Gabriel ojú olúwa ń wò ọ́ mo ní wọ́n wá ọ wálé nísìnyí wọ́n ní ọ̀rọ̀ kan ti wàálẹ̀ báyìí tó mú àwọn ìjọba wá o wọ́n ní bọ̀dá wa sọ pé ìwọlé ẹlẹ́rìí tó lè jẹ́rìí sí bóyá òun àti ẹ̀gbọ́n òun ló nílé àbí bẹ́ẹ̀ kọ́. wọ́n ní páwọn làwọn nílé. pé bàbá páwọn làwọn nílé. wọ́n ní bọ̀dá sọ pé ṣé òun fúnra ara òun nílé ẹ̀gbọ́n àbẹ́gbọ́n rẹ̀ wọ́n fẹ́ fi wá solú jẹ́rìí báyìí o. mi ò máa lépa eré yẹn o. bàbá. wọ́n lẹ́yìn ló bá wọn kọ́lé. bàbá. bàbá. ẹni tó èmi náà sọ̀rọ̀ o àfẹ́ wádìí pé ta ló ní lẹ́nu èmi àti bọ́dà mi. bàbá wọ́n ní gbogbo ìgbà tí wọ́n ń kọ́ ilé yẹn lọ́wọ́ wọ́n ní gbogbo ìgbà tí wọ́n ń kọ́ ilé yẹn lọ́wọ́ wọ́n ní ẹ̀yin lẹ́lẹ́rìí tẹ́ fi mọ̀ mọ́ ṣe ń kọ́ tán kó ṣe gbogbo ẹ̀. Adó lọ mọ̀ ẹ́ wà lọ́gbẹ̀ẹ́ yìí. sá. Adó ló wà. bàbá lọ́rọ̀ kan nípa ọ̀rọ̀ ilé yẹn kí ni tẹ́ ẹ mọ̀ nípa ẹ̀ gangan. bàbá ju. kí ni tẹ́ ẹ mọ̀ nípa ilé yẹn gangan lọ́rọ̀ kan. àwọn tẹ́ mọ ọmọ lẹ́pà ẹ̀ dùn pé ojú olúwa mọ̀ṣáàdì kó gbé bẹ́ẹ̀ kẹ́gbẹ́ rẹ̀ bá dé àjọ kiri alẹ́ bẹ́ẹ̀ ilé àbáyẹn mọ̀mọ́ kẹsàn-án lọ́wọ́ lébi ojú ọjà. ta ló wá kọ́ ilé tó wà ní òkè ẹgbẹ́. ta ló wá kọ́ ilé tó wà lókè ẹgbẹ́. ojú olúwa mọ̀ rí bẹ́ẹ̀ mẹ́gbà ní àlàfo bọ́n ṣe kọ́ àti bọ́n ṣe kọ́. wọ́n lẹ́yìn lẹ́lẹ́rìí wọn báyìí pé ẹ̀yin lẹ mọ̀ sí páwọn làwọn nílé o wọ́n wà bí wọ́n ń gbọ́ yín o. wọ́n lẹ́yìn lẹ́lẹ́rìí wọn tí ó jẹ́ lẹ́lẹ́rìí pé tẹ́ ẹ mọ̀ páwọn làwọn nílé o nǹkan sọ tá a fi wá sílé yín nìyẹn bàbá. bàbá yẹn ọ̀rọ̀ tó sọ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ló bá sọ̀rọ̀ pé lóòótọ́ òun mọ̀ wípé Gabriel ló ń gbé inú ilé yẹn látìgbà tó ń ti mọ̀ ó ní ṣùgbọ́n ẹni tó kọ́ ilé láàrin Gabriel àti ẹ̀gbọ́n rẹ̀ Samuel ó lóun ò lè sọ. bọ̀bá jẹ́ kí n sòótọ́ bá jẹ́ sòótọ́ fún ọbọ̀dá. so ti gbọ́ ọmọ ọba ni ọyọ ọmọ ọba kan ló tún wà lẹ́yìn rẹ̀ so ń gbọ́ màá fẹ́ kẹ́ ẹ sọ dítẹ́ẹ̀nì ohun gbogbo báyìí toró ń dùn mí ni ó dùn mí wípé bọ̀dá kú tán báyìí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá tún gbé ọ̀rọ̀ ilé kalẹ̀ torí mi ò gbọ́ rárá níṣẹ́ tí mo dé mi ò gbọ́ gbàmọ́dé. wọ́n yẹ kú lálẹ́ àná ni bàbá àárọ̀ àná. kó tó kú ni sórí ọtún sọpọ́ọ̀tì kan náà ṣe rí mi sọ díté. bàbá sẹ́rí plan tí mo wò tó jẹ́sẹ̀ dádì mi tí mo wò. ẹni sùúrù jẹ́ kí n sọ tèmi plan tí mo wò tó jẹ́sẹ̀ dádì mi tèmi wò tí mo lóye nígbà tí mo kéré tí mo ṣe dàgbà tó yìí tó bá mú plan yẹn délé ẹjọ́ àti lọ́ọ̀yà yín tẹ́lẹ̀ fẹ́ pé àwọn àbùdé kan ti wà nù plan yín yẹn red biro yàtọ̀ sí green biro. ó yàtọ̀. àwọn ibì kan wà tẹ́ pé wọ́n kún lọ́nà méjì níbi tó jẹ́ pé orúkọ ẹ̀gbẹ́ yín gẹ́gẹ́ ló wà bẹ́ẹ̀ tẹ́ sẹ́ǹdì sorúkọ yín ọmọdé alára ni mo rè mí lè purọ́. ọmọ bàbá dẹ̀ ń sọpọ́tì bàbá báyìí ó là ń. green biro yàtọ̀ sí black biro. lọ́rọ̀ pọ̀ dáṣẹ́ ìwé wà ń lé. tó lẹ́yìn èyí ni kálukú bá kúrò níwájú ilé
bàbá tí bàbá Gabriel sọ pé wọ́n lè jẹ́ ẹlẹ́rìí àwọn bí àwọn ikọ̀ ọmọ ẹ̀dẹ́mà bí wọ́n ti ń lọ tí wọ́n kúrò ńbẹ̀ ni bàbá yìí wá ń sọ̀rọ̀ wípé òun yọ̀ǹda ilé yẹn o pé òun ti yọwọ́ kúrò ńbẹ̀. bàbá clear. ṣé ẹ máa kó jáde ńbẹ̀ káwọn ọmọ máa bọ̀ nílé. àbámi níbẹ̀ mélòó kó jáde. ẹ̀dẹ̀ lẹ́yìn ọ̀dà. ìyá mi láti orí rọ̀dùn. ẹ̀dẹ̀ lẹ́yìn ọ̀dà bàbá. bàbá Gabriel láwọn ò ní kúrò nílé fáwọn ọmọ ẹ̀gbọ́n òun Samuel pé àwọn ó jọ wà ńbẹ̀ náà ni bẹ́ẹ̀ wọ́n sì ń pé àwọn tún yọ̀ǹda tọ̀ níbo lọ̀rọ̀ yóò wá já sí báyìí. ẹ̀yin náà ẹ wo ohun tí ó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ yìí bí wọ́n ti sọ pé àwọn yọ̀ǹda ṣé ohun tí wọ́n ń sọ yìí pé àwọn yọ̀ǹda ilé yìí ṣé ẹ̀yin rí gẹ́gẹ́ bíi pé bàbá yìí ti gbà wípé òun kọ́ lòun ní ilé ní tòótọ́ pé ẹ̀gbọ́n òun ló ní ilé tí wọ́n wí ilé náà lẹ́ ń wò tí ó wà lójú ìwòran yìí tí wọ́n ń jà lé lórí ẹ̀gbọ́n àti àbúrò ni wọ́n ń jà sílé náà bó tiẹ̀ jẹ́ pé ìyàwó ẹ̀gbọ́n ló jáde síta tó fẹ́ gba dúkìá ọkọ rẹ̀ padà torí pé ọkọ rẹ̀ yẹn ó ti wà nípò arúgbó bí àgbàlagbà tí ò fi bẹ́ẹ̀ mọ ohun tí ó ń ṣẹlẹ̀ mọ́ ṣùgbọ́n ó ti jẹ́ pẹ̀lẹ́dà báyìí o tọ̀ kí lẹ rò pé ó yẹ kó ṣẹlẹ̀ báyìí báwo ni kí wọ́n ṣe yanjú ọ̀rọ̀ yìí bàbá tó kú yìí báyìí ní ìsìn níbo ni wọ́n wà lọ sin sí ṣé ilé yẹn nìkan lọ sin sí ni àbí kí lẹ̀yin rò lọ́rọ̀ kí ni kí wọ́n ti ṣe ọ̀rọ̀ yìí tọ̀ kò jù báwọn lọ o. Okay, ẹ ṣeun. Yego.